babaláwo tí wọ́n gbójúlé ó ti ṣeré lọ sápẹ́lẹ̀ oníṣègùn tí wọ́n fẹ̀yìntì ó ti ṣeré lọ Calabar. Abẹ́rẹ́ Elijah ní ẹjọ́ ẹ̀pọ̀ ọlọ́run yìí abúlọ vacation ẹ pé wọ́n tún yára wọn rọ́bẹ̀ ìfìhìn wọ́n lura wọn fẹ́ lura wọn pa ẹ pé bóyá ó ń sùn bóyá ó ń take nap ọlọ́run tèmi kì í take nap kì í sùn kì í tó rògbè bẹ́ẹ̀ ni bó o pè ní òwúrọ̀ ajẹ́ bó o pè ní ìyàlẹ́ta ajẹ́ bó o pè lọ́sàn ajẹ́ bó o pè ní àfẹ̀mọ́júmọ́ ajẹ́ bó o pè lálẹ́ ajẹ́ bó o pè lóru ọ̀gànjọ́ ajẹ́ always ready to answer our prayers bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà wọ́n sáré kiri nítorí èmi àti ẹ̀ wọ́n máa sáré kú ni sọ pé ẹ máa sáré kú ni gbogbo ẹni lo ìrìn àjò búburú torí èmi àti ẹ̀ wọ́n máa kú síbẹ̀ ni ẹni dẹranko torí èmi àti ẹ̀ wọ́n ò ní déyàn mọ́ ẹni péré mi àti ẹni bí wọ́n máa dáhùn fúnra rẹ̀ ẹni gbẹ́ kòtò bẹ́ẹ̀lì náà ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò ló máa jì sí ẹnikẹ́ni tó gbẹ́ kòtò ibi kòtò ìbànújẹ́ kòtò kòjijì kòtò wàhálà ìdààmú fèmí àti ẹ ló pè dé àwọn ọlọ́ọ̀ máa kó sí ọlọ́ọ̀ máa fi wọ́n dì í sọ pé olúwa máa fi yín dì í ni ẹ máa gba kúmikúni olúwa máa fẹ̀mí ọ̀rọ̀ pọ̀ ẹ̀mí èmi àti ta ló ń lépa ayé èmi àti wọ́n máa kú lójijì ibi tó ti ń sáré kiri wọ́n máa pàdé kú òjijì lọ́nà babaláwo tí wọ́n gbójúlé ṣàkọ fún ọkọ wẹ̀ ó ti ṣeré lọ sápẹ́lẹ̀ ẹ máa sáré kiri ẹ̀yin lẹ́ni ṣòro sọ pé ìyọ̀tá mi ẹ̀yin lẹ́ni ṣòro oníṣègùn tí wọ́n fẹ̀yìntì ó ti ṣeré lọ Calabar èmi ológun babaláwo ò lè pa mí èmi ológun mo lọ ọlọ́run ọba mi ò léegun ṣùgbọ́n mo ní jésù máa sìn mí lọ máa ti gbé lura láàárọ̀ máa tún gbé kan lura lọ́sàn máa tún gbé kan lura lálẹ́ kẹ̀lẹ́ ẹnikẹ́ni bá lépa ayé mi àti wọ́n máa bá kó òjijì pàdé ni níbi tó ti ń sáré kiri kó òjijì máa ọfà ikú máa bà wọ́n láyà ẹni bá péré èmi àti ẹni bí lókàn bí wọ́n máa ṣera wọn ni ẹni gbẹ́ kó sí nítorí èmi àti àwọn ọlọ́mọ fi sìn bẹ́ẹ̀ ni gbogbo búburú tó ti plan tó ti ṣe parí ìmùlẹ̀ òkùnkùn ó ní ẹgbìmọ̀ pé yóò dásán ìsọ̀rọ̀ náà kò ní dúró ta ló gbìmọ̀ ibi sí ayé mi àti ẹ ló pọ̀ bí wọ́n máa bá a lọ ní sọ pé ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ iṣẹ́ láti iṣẹ́ tẹ máa gbà nìyẹn ẹ̀ ní gbàṣẹ́ mi mọ́ torí pé ọmọ bàbá lè ní ṣe báyìí ọmọ bàbá lè ní ṣe oníṣègùn tí wọ́n fẹ̀yìntì ó ti ṣeré lọ paraba èmi ológun babaláwo ò lè pa mí èmi ológun mo lọ ọlọ́run ọba wò péjì pátájìta fún tanararara 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 tanyayayaya 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 ya 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 ó bá dá fèmí àti ẹwọ gbogbo ètò kùnà ọdún yìí àti ọjọ́ ayé wa ayọ̀ la máa fi máa yọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lòun máa ṣe wá wọn máa ṣe ra wọn ni tó bá ní kọ́ mọ̀ ní ọ̀lọ́lọ́ máa mú lórúkọ Jésù àmín.